kò sí ohun tọ́lọ́run yìí fi kẹ́yìn àmọ́ gbogbo wọn bá fi kẹ́ ọ dákun fi ṣe dáadáa. Ọlọ́run fi ewé àtegbò ó fi kẹ́ bàbá yìí wọ́n lọ́mọ yálà ìyá ogun àmọ́ kò fi ṣe dáadáa. Wọ́n ní tí bàbá ní bá rí ibi tí wọ́n bá ń ṣe ìyàwó báyìí òun ní ọ̀wá pòǹlù ìyàwó ọ̀kan o yóò wá kó sagbada yóò pèlú sẹ́yìn mọ̀ pé ní tí ń lọ bí ìnáwó owó là á kó sápò ata lòun ó kó sápò. Allah. Tọ́ba ti wá dé báyìí yóò mọ̀ á fún ata aṣọ ìyàwó mi dàgàn apá ọkọ ẹ̀. Amal fadli tabibi faqabil ilmi la ajibi qadiruhu faqa thuraya habaza khayral habibi shaykhuna adama aluri radiyallahu ta'ala anhu. Bismillahi kul huwa Allah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تكفروا فإن الله غني عنكم إن تكفروا فإن الله غني عنكم ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضوا لكم ولا تزروا وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فأنبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور واعتصموا بحبل الله جميعا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فانقذكم منها كذلك نبين آيات لعلكم تهتدون ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماء في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار أراد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وعجرا عظيما. فضيلة شيخي بابا علاقة أدامه الله بطول العمر
للأمر فإنه قدوة للأنام ومرشد لمن أراد الخير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ẹ dákun gbogbo ìjókòó ní àpapọ̀ ẹ jẹ́ á sọ pé Allahumma salli. Allahumma salli. على سيدنا محمد على سيدنا محمد وعلى آل سيدنا محمد سيدنا محمد وسلم. tí a bá wojú ọjọ́ sámà náà fẹ́ dunnú bí n ti ń dunnú bọ̀ látàárọ̀. mo kí gbogbo ẹ̀yin bàbá wa ní ìjókòó tí kì í bá ṣe pé ẹni ká sọ̀rọ̀ ní ìjókòó yìí èmi á mọ ṣẹ̀ṣà kí n gbọ́rọ̀ ju kí n sọ̀rọ̀ lọ́ngbà mi. kí ló fà ni pé ìgbà mi ń bẹ tọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ ó ń la káyè ọ̀dàkẹ́ ni kọ́lọ́run fi sọ ohun tó fẹ́ sọ. ìgbà mi sì ń bẹ tọ́lọ́run bá ń sọ̀rọ̀ ọ̀dàkẹ́ yẹn náà sọ ńgbà náà. mo wá kí bàbá wa àgbà Maulana Sheikh Abdulwasi Atayese tí gbogbo ayé mọ̀ ọ́ sí Jakmal. Adamallahu ayatahu. Asadulewa Ezin ọmọ bàbá Lágége ọlọ́run jẹ́ ẹsẹ̀ pẹ́ o. Àmín. La yakhafu fillahi lawmata lahimi. kò sígbà tẹ́mi kì í wo programu yín ọlọ́mọdé ọ̀rọ̀ yín láíláí. Àmín. ọlá la hawla. wala quwwata illa billah. mo fi bàbá wa Raisu Nikoba lápapọ̀ mo fi wọ́n kí gbogbo ẹ̀yin bàbá wa níjòkó torí àsìkò. bákan náà mo kí bàbá wa tí wọ́n ti sọ̀rọ̀ rí kọjá nísìn bàbá wa Sheikh Ridwanullah Adunmo ó yẹ ká kí wọn afaanila tẹ́tí màwọn àǹtò inú náà wà nù kéré mọ̀kàn wà á nà kó valẹ̀ àzá àǹkún wà tó zú ná. ńgbà wọn sọ̀rọ̀ wọn kí wa àfi káwa náà kí wọn ọlọ́mùbá àfisọ́ ẹ̀ sọ wọn. Àmín. gẹ́gẹ́ bí ọjọ́ òní ti ṣe rí yìí programu ní òní pẹ́. mo kí bàbá wa tí ànábì ní nalil asmahil muzammayati la adharun bí wọ́n bá sọ̀yàn ló kọ ànábì ní ẹ̀wò pé sí ayé tí ń bá ń lò. àfáwa Sheikh Ahmad Muhtar. Allahu ayatahu. ránìyàn bàbá lára yín báyìí. laqad ahsanta sun'an èyí ẹsẹ̀ yìí pọ̀ Allahu akbar. Allah. ọlọ́run ò ní jẹ́ kánjú kú. Àmín. ọlá ni ó sì ní parẹ́. Àmín. ní fọlá pìtàn láíláí. Àmín. wá ní dẹni tí ọmọ gbélé gbúrò òde. Àmín. gbogbo jama ẹja ṣe la hawla fún wọn. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. mo fi kíkí bàbá wa Sheikh Ahmad Muhtar mo fi kí gbogbo ẹ̀yin bàbá wa Almentik Allahu akbar ọlọ́mọba àdúró tì yín. Àmín. mo wá darí kíkí náà padà sí ọ̀dọ̀ khalifa wa almudir Sheikh Abdulkadir Ibrahim. Adamallahu ayatahu. ẹ dákun ẹ jẹ́ àwí dáadáa. Adamallahu ayatahu. inú àwọn àkàndá ọlọ́run inú wọn ni wọ́n wà. ọ̀kan nínú àwọn àfáà ó lè rí àwọn jagunjagun tí wọ́n bá ń fi ìdá wọn ṣe fáàrí pé kò sí ohun tí ìdá wọn ò lè gé. ó ní káfà kọ́lá mọ̀lẹ́kù tábì fakaran wàrí fún atan mọ́dà dárí anàláha akísàmà bìlẹ̀ kọ́lá mi. bàbá wa Sheikh Abdulkadir ọlọ́run jẹ́ sí pẹ́ o. Àmín. ẹ kú oríire yìí
ìdùnnú ọ̀jẹ́ kí n tiẹ̀ fẹ́ mọ bí mo fẹ́ wọnú ọ̀rọ̀ torí ìjọ tí a wálẹ̀ yìí só ti dé sínú inú ọdún yìí náà ni àwa dórí ilẹ̀ yìí nígbà tá a parí prógrámù abẹ́ ọlọ́run ìpè ọlọ́run o ohun tó ní kànẹ́bì máa tọrọ ìwọ lọ́mọ bó ṣe tó ọ sọ fún oníkọ́ sọ pé rọ́bì ربنا أدخلنا نورنا أني ربي أدخلني مدخل صدق ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. àwa ṣàdúrà náà ń jọ náà nígbà tí mo wá wo Facebook tí mo wá rí kíní ó wá dàbí àlá ọlọ́run àṣebáyìí lórí ọlọ́run wá wọlá bínú ẹni rẹ ní dùn sí nǹkan rẹ èèyàn búnú tiẹ̀ mọ́ bàjẹ́ sí nǹkan rẹ ni gbogbo ẹni tínú rẹ̀ ń dùn sí nǹkan rẹ ọlọ́run wọlá ojú òǹkà wọn ẹ̀ ní kánjú kú àmín ẹ̀ ní kú sọ́nà gbogbo ohun tọ́lọ́run ṣe yìí àfa àlùbáwò ní wọ̀ àmín. a ti ṣàdúrà fún ṣe Ahmad Muhtar wàláhi azim inú mi ti dùn jù ọlọ́run wà ní dàrin yín rú. àmín. mo kíyàrí tí wọ́n ṣiṣẹ́ rí ẹ̀mí máa sọ pé ẹ̀yin obìnrin kí ló dé tí ẹ̀mí obìnrin fi ń gùn jọkùnrin lọ tó jẹ́ pé ọkọ ní kọ́ kú kò sí ohun tó fà á ọlọ́run fẹ́ sin àwọn owó kan fún yín ó sì fẹ́ sẹ̀san tẹ́ bá wọnú Al-Qur'an ó ní wa wazzayna al-insana biwalidayhi amalati ummuhu kurahan wa wada'atuhu kurahan wa hamluhu wa fisaluhu fi amayni an ashkura li wa liwalidayka ilayal masir. ọlọ́run ní ẹ̀yin èèyàn a ti ṣèkìlọ̀ fún yín pé gbogbo ẹni ó lóbi láyé ó ṣe dáadáa fún wọn ó dà wá pọ̀ ńbẹ̀ ìgbà tí ọmọ wa yà ń wá ń sọ sẹ́ẹ̀yà tí ń jẹ́ sí pé òun jẹ àwọn ìyá lówó tóun fẹ́ san gbèsè náà fún wọn kí ni gbèsè tó fẹ́ san amalati umuhu kurahan ẹ̀yin ìyá kóyún ó tó dúró ẹ̀ wà dánwò ẹni tí ọmọ yìí oorun lẹni tọ́lọ́wọ́n bábá ní kọ́ mọ sùn só ń bọ̀ wá ṣùgbọ́n gbogbo ẹni tí ń sùn lẹ́ẹ̀kan náà tí ń doyún kò lè mọ yìí oorun àfà egun ẹ̀yìn ẹlòmíì ti nà látara oorun pé ńjọ́ lọ́wọ́ adé ọlọ́run abẹ́ lọ́run gbogbo ẹni tí ń bẹ ń pò bẹ́ẹ̀ ọlọ́run dá wọn lóhùn o. àmín. ọlọ́run wá fẹ́ sanwó òní bóyún bá tún wá dúró tán oríṣiríṣi lobìnrin pín sí ẹni tí ó mọ tutọ́ ẹni tí ó mọ funfun ẹni tí ó mọ sùn ẹni tí ó mọ kanra àfà tóyún bá dúró sára ẹlòmíì èébú ní ibú èébú ni wọ́n fi mọ̀ pé oyún ti dára ẹni gbogbo kinní wọ̀nyí ọlọ́run fẹ́ sanwó ẹ̀ tọ́ba tún wá di wípé ọjọ́ sọ̀kalẹ̀ tọ́jẹ́ sí pé láàrin alààyè àtòkú lobìnrin wà kọ́lọ́run ó tó dájọ́ síbi tí ó bá dájọ́ sí ọjọ́ ìkúnlẹ̀ wọn ọlọ́run fẹ́ sanwó ẹ̀ ó tún wá ní wàfíìsọ́ọ̀lù fi amáyéni obìnrin ó tún wá bẹ̀rẹ̀ sí í tọ́ ọmọ bóun jẹun bí ò jẹun ọmọ ò ní dúró dè yìí ni òun ọ̀fẹ́ jẹun tiẹ̀ ni. gbogbo kinní wọ̀nyí lọ́lọ́run wá papọ̀ dọ́là fún yín ní fi ń jẹ́ kẹ́mi tí yín mọ gùnjú tọkùnrin lọ kẹ́ ẹ lè jẹ́ sí ọwọ́ yín. ìdínú tóbìnrin bá wá ṣe dáadáa yọ rẹ̀ mí jẹ́ bóbìnrin bá wá ṣàìdá yọ rárá jìyà ẹ wo tàwọn ìyá wa yìí lónìí inú ẹni tí inú ẹ dùn jù lónìí ìyá wa lọ́gbà pò kíní fún ohun tọ́lọ́run ṣe fún wọn ẹ ò ṣe wa Abdulkadiri ẹ ò ṣe wa Ahmad Muhtar ẹ ò ṣe wa Hinza ẹ ò ṣe wa Kun Fayekun
àti gbogbo wọn bẹ́ẹ̀ ìyá akínyìn o ọlọ́run ò ní fa rẹ̀ sí yín àmín kò wá ní paná gbogbo àrà tó dá fún yín àmín ọlá la hawla wala quwwata illa billah. èmi náà fẹ́ gbọ́ wá sí lọ́dọ̀ bàbá wa Jakmal torí mo dágbére ńlé pé ńlọ ń gbọ́ wá sí bàbá wa tán yé sí nam àmọ́ níwọ̀n bá díẹ̀ mo fẹ́ kí Shehu Abdulkadiri ká sì fi gba gbogbo àwọn ọmọ kéwú níyànjú pé ẹ má jẹ́ akánjú tí ń bá ń rí bákan ohun tọ́lọ́hun ṣe fún Shehu Abdulkadiri yìí ẹ rí ẹlòmíì ti jẹrí èèyàn tí ò rí ẹlòmíì ti jódìdí èèyàn tí ò rí jẹ́ẹ́jẹ́ẹ́jẹ́ wà ní Shehu Abdulkadiri máa ń ṣe ẹ wá wo ara ọlọ́run lára rẹ̀ kí ló wá fà á tó erí bẹ́ẹ̀ àfi ká bọ́ sọ́dọ̀ bàbá Sheikh Adama lára àyànjú tí bàbá gbà wá pé nasihati. nasihati ila ashabil madarisi wal mudarisina fiha. gbogbo àwọn ọmọ kéwú tá ń bẹ́ ń jòkó bó ti rí lónìí tá ń yọ̀ yìí bẹ́ẹ̀ kọ́ ló pilẹ̀. Sheikh Abdulkadiri ti rí ngbà mọ̀dé mọ̀sọ́ mọ̀ àwọn tafsiri kan ń bẹ tọ́jà yìí pé fúnra ọlọ́run ni ó tu fún wa gbogbo alif lam mim ẹ̀rí ngbà àwọn afa lọ tí wọ́n bọ̀ ń bẹ̀ wọ́n ní Allahu alam bi muradi ibi zalika àwọn kan tiẹ̀ ń tọ́ba díjọ́ gbẹ̀ndé alikiyama ọlọ́run ó kó gbogbo ẹ̀yìn wọn tafsiri jọ pé ẹ gbìyànjú àmọ́ báyìí ni mo wí báyìí lọ̀rọ̀ mi báyìí lọ̀rọ̀ mi àfa gbogbo àwọn ọmọ kéwú tá ń bẹ ń jòkó táwa náà fẹ́ dà fa àti gbogbo àwa tá a ti dà fa tá ń bẹ lórí láì kó tó rí báyìí fún Sheikh Abdulkadiri wọ́n ti lu àwọn ìgbésí ayé kan tó ṣe pé ó ṣe déédéé àyà tó ní amahasibutum an tadkhulul jannata walamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum massatuhumul ba'sa'u wad-dharra'u wasulsilu hatta yaqula rasulu walladhina amanu ma'ahu mata nasrullahi ń gbé èsìn wá dé èsìn tó dé yìí lẹ́lòmí ọmọ wa lé bí Sheikh Abdulkadiri ti wà yín nísìn kò sẹ́ni ó ní símúlẹ̀ àsámì lọ́wọ́ gbogbo olú yìí tọ́jà àwọn lọ́mọ kò sẹ́ni tó ní ọṣẹ tí ń jẹ́ tọ́jà àwọn lọ́mọ báyìí kò sẹ́ni ọlásèjẹ́ tí ń dáhùn tọ́jà àwọn lọ́mọ báyìí ń bi ẹlòmí ọgbẹ́ mi sínú kò ní rántí àná ìjọ wọn ń gbélé kan àfà bó ti rí nu bọ́lọ́hún bá ti ń fèsì àyè tó ń bọ́lọ́hún fèsì mọ́. bàbá wa ní nasihati. nasihati ila ashabil madarisi wal mudarisina fiha. bàbá ní gbogbo ẹ̀yin ọmọ kéwù mọ̀ fẹ́ bá yín sọ̀rọ̀ wal mudarisina fiha àti gbogbo ẹ̀yin àfà náà tẹ̀ ń kọ́ máa ń kéwù. Sheikh Adama ni mo fẹ́ bá yín sọ̀rọ̀. ala kulli fanni yatlubul ilma an yakuna lahu adafun ghayru talabi shahadati fil ilmi. bàbá ní ohun tí mo fẹ́ sọ náà ni pé gbogbo ẹni tí ń wá mọ̀ níjọ́ ń bá ti ń wá mọ̀ bàbá wa dùn mọ̀ ti sọ̀rọ̀ àníyàn ni ẹja mójútó àníyàn ni ẹja mójútó níjọ́ tó ń bá ti ń wáyé mọ̀ àníyàn tó bá fi wá náà ló èlò. bàbá ní gbogbo ẹni tí ń wáyé mọ̀ ó gbọ́dọ̀ ní hadafun ó gbọ́dọ̀ ní àníyàn pé wọ́n ti ń wáyé ohun èmi fẹ́ fi ṣe ní àfáà yìí. aw yatlubul amala al-yawmi alladhi ya'ish bihi fil mujtama'i. bàbá ní kó má jẹ́ yí pé mo fẹ́ gba ṣàádà kémi náà ní ṣàádà òun lọ́mọ bá káàkiri sìmọ́jì ọjọ́ yí pé ohun tó ní ọjẹ òní náà ni ó mú wá bàbá ní ẹ mọ́ torí èyí ni wá mímọ́. wa hadha hadafur ra'i. gbogbo ẹni tó bá ṣe pé èròǹgbà tiẹ̀ kágbá ṣáádà nìkan ni èròǹgbà tiẹ̀ kákànsáyé nìkan ni hadafur ra'i èròǹgbà àwọn tí wọ́n mọ́ dàkìlẹ̀ yìí ni pé ọ̀yá bọ́ọ̀bí bọ́sọ̀hún
àfa yìí. بل عليه أن يتخذ من العظماء بل عليه أن يتخذ من العظماء من يكون له مثلا أعلى يهتدي به. Naam, bàbá ní gbogbo ẹni tí ń wá ìmọ̀ ìwọ náà gbọ́dọ̀ wá ẹni ńlá kan èèyàn ńlá kan tó ti dèèyàn láyé kọ́ wá fi ṣe mọ̀sálùlì aláàpẹ́ ni mo fẹ́ jọ ni. Gbogbo ohun tó dé yìí ọ̀tọ̀ àníyàn Sheikh Abdulkadir wà ní torí pé wọ́n gbé Sheikh Adam síwájú báyìí wọ́n wá ń lé Sheikh Adam ní tàlímọ̀ kọ́ mọ̀ ń kéwú wá tàlífà ń kásẹ̀ tíra wà wáza ń kásẹ̀ wá síwá ìrìṣàdá ń kásì tọ́ àwọn èèyàn sọ́nà ká tún wá dúró ní tọ̀sán tòru wọ́n gbé Sheikh Adam síwájú báyìí. Bàbá ní gbogbo ẹni tí ń bá ń kéwú náà ẹ̀yin ẹjá wa ní ọwọ́ ẹni tá a mọ̀ lé tá a mọ̀ lé tí wọ́n ní ọmọ wa kọ́ sí gbogbo eléyìí mo fi kí yín ni o Ọlọ́run ò ní dá yín padà sẹ́yìn. Àmín. Èyí tí wọ́n máa jẹ́ wáàsí bàbá wa tí wọ́n dá gbogbo eléyìí lẹ̀ bàbá Maulana Sheikh Ibrahim. Yallahu ta'ala anhu. Ẹ dákun gbogbo ẹja ṣe bisimilayi kuluwa Allahu fún baba. Bismillahir rahmanir rahim. Kul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ǹjọ́ wọn ń ṣe gbogbo kínní wọn mọ̀ pé bí ó ti rí ni. Àwọn ń dájọ́ kalẹ̀ ni. Wọ́n ń dá àjọ kalẹ̀. Alukurani Ọlọ́run ọwájú yìí wá pé bàdà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Naam. للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون. Ọlọ́run ní للذين أحسنوا الحسنى gbogbo ẹni yóò tó bá ṣe dáadáa yóò gbà dáadáa wàsíyádàtún àtún àfikún ẹ̀rí ọ̀rọ̀ méjì ló wà ń bẹ̀ òun fún rẹ̀ ó gbà dáadáa wàsíyádà inú síyádà ni gbogbo èyí tí ń délẹ̀ yìí bàbá ń ti ń gba dáadáa níbi wọ́n wà lọ́hùn tọ́ra iṣẹ́ dáadáa ni wọ́n ṣe wàsíyádà tọ́lọ́hún wí gẹ́gẹ́ bó ṣe ṣe yí pé ọ̀rọ̀ Ọlọ́hun àdéhùn ni síyádà ẹ wà wọn ọmọ ẹ wò bọ́lọ́hún ti ń ṣe fáwọn ọmọ bàbá apá ògùn kí ọ̀ká yìí àfi kíkó wa ẹjẹ́ á ṣe eré gbogbo ẹni tí ń bá ń wá túnbọ̀ tán eré ẹjẹ́ á ṣe eré bàbá kan ń bẹ lọ́ní ọ̀dọ̀ wa ẹ̀ mọ bàbá náà àmọ́ mo gbọ́ tán rẹ̀ lẹ́nu àwọn àgbàlagbà bàbá yìí kò sí ohun tọ́lọ́hún yìí fi kẹ́yìn àmọ́ gbogbo wọn bá fi kẹ́ ọ dákun fi ṣe dáadáa Ọlọ́run fi ewé àtegbò ó fi kẹ́ bàbá yìí wọ́n lọ́ mọ ìyálà ìyá ogun àmọ́ kò fi ṣe dáadáa wọ́n ní tí bàbá ní bá rí ibi tí wọ́n bá ń ṣe ìyàwó báyìí òun ní ọ̀wá pòǹlù ìyàwó ọ̀kan o yóò wá kó sagbádá yóò pèlù sẹ́mọ̀ pé ní tí ń lọ bí ìnáwó owó là á kó sápò ata lòun ó kó sápò. Allah. Tọ́ba ti wá dé báyìí yóò mọ̀ á fún ata asọ̀yàwó mi dàgàn apá ọkọ ẹlòmíì ìgbésí ìwọ ń ṣe ìyàwó ó sì ní dúró sọ́kọ ẹ̀ Allah. ara tóun máa dànù wọ́n lọ́wọ́ àdọ́jọ́ kan bàbá yìí wọ́n á ń toko bọ̀ gbogbo àwọn tó mọ̀ tó bá ti yọ síbi ìnáwó wọn báyìí wọ́n ti gbà pé odidi àgbákò lóde yìí ẹni wọ́n bá lè rí ibi sá yọ sá ẹni ilẹ̀ bá ká mọ́ yọ mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn bàbá yìí wá lo oko ó wá ru ẹrù ọmọ rẹ̀ wá rí ìgbé inú ẹ̀kọ́ ni ká ṣàánú àgbàlagbà lọ́rẹ̀ ẹrù yìí bàbá ọmọ ni wàá gba ẹrù lórí bàbá ó lóun fi ràn bàbá lọ ìgbà tó bá bàbá gbẹ́rù délé bàbá ọmọ mi ọmọ dáadáa ó yẹ kí n bùn ọ́ ní nǹkan
ìgbà tí bàbá wọlé ọmọ òun ọmọ bàbá ni ó rò pé yóò bùn òun ní nǹkan gidi ni ìgbà tí bàbá wọlé ọba mú ata kan ọsọọsọ mọ́ lára ara bẹ̀rẹ̀ sí ta ọmọ òun ara bẹ̀rẹ̀ sí ta ẹ̀ńgbọ́ wa ya tọmọ wa délé tí ń kíbò sí ara títa gbogbo nǹkan làwọn bàbá rẹ̀ wá lò fún ọmọ ní sàn pariwo náà bàbá òun wá fura pé sọ pàdé ọ̀rẹ́ òun lọ́ba ní mọ́ pàdé lágbájá òun sì bá wọn gbẹ́rù ní àfikún nsọ ń bẹ̀ lọ́wọ́ àti ìsíwájú pé ọ̀ọ́dọ́mọ rẹ̀ mọ́ ni bàbá òun wá dá lóhùn pé ó ṣe òun lóore ni òun náà wá ní kó wọ́n ṣẹ̀ṣẹ̀ fún àbá yìí lilladhina ahsanu al-husna wa ziyadatun wala yarhaqu wujuhahum wala yarhaqu wujuhahum qatarun wala zillatun ulaika ashabul jannati hum fiha khalidun. ǹgbọ́ ya bàbá ni ó wá fún wọn lérò araba tu ọmọ wọn bàbá ní bí wọ́n ròyìn agbára ẹ̀ dé ní àdúgbò tiẹ̀ lókè lọ́wọ́ ọ̀dọ̀ tí wàá ń bẹ nísàlẹ̀ wọ́n á ní gbogbo òkú tó bá kú ńgbà náà bàbá ní tó bá dúró wájú ilé rẹ̀ báyìí gbogbo òkú tó bá kú ọmọdé dé àsìkò tí wọ́n kọjá ẹ kàn rí tí ó sọ̀wọ́ sí afẹ́fẹ́ báyìí ni tó bá ti ṣe ọwọ́ sáfẹ́fẹ́ ẹ rí i pé aṣọ funfun ó dé ọwọ́ rẹ̀ yóò sọ fún yín pé òkú tí wọ́n ń gbé lọ òun lòun ti gbàsọ rẹ̀ ara tóun máa dànù. afa lilladhina hasanu. lilladhina hasanu al-husna wa ziyadatun wala yarhaqu wujuhahum qatarun wala zillatun. sẹ́rí àwọn nǹkan kan ń bẹ tí ẹ̀dá máa tẹ̀ra rẹ̀ ń pẹ́ al-khatima ń bẹ al-aqiba ń bẹ ìtumọ̀ rẹ̀ ọjọ́ ra wọn al-khatima níbi apárí ẹ̀ sí al-aqiba òun ni ohun tó gbẹ̀yìn ohun ó ṣe èyí tí wọ́n mọ̀ mú lọ àti èyí tí ó ṣẹ́kù láyé ń bí tẹ́ ẹ bá wọnú al-Qur'an ẹ rí i pé ọ̀nà tó gbà sọ̀rọ̀ aqiba gbogbo ẹni wọ́n bá fẹ́ ní ìgbẹ̀yìn dáadáa ó mú àpèjúwe àwọn kan wá láti júwe bẹ́yìn wọn ti rí yóò sọ fún wọn pé fanzuru kayfa aqibata limukadhibin ẹ wò gbẹ̀yìn àwọn tí wọ́n pọ̀rọ̀ lọ àwọn tí wọ́n ní tọ́lọ́hún ò ní ṣe. àfa bẹ́ẹ̀ ló sì wá ní innal aqibata lilmuttaqin gbogbo ẹni àtúbọ̀tán rí ọ̀dà aláyé àfikọ́ gbára àbẹ̀rù ọlọ́run kọjá ìbẹ̀rù ọlọ́run ni bàbá wa Sheikh Ibrahim ni wọ́n ní lọ́lọ́run fi ní ọmọ rí báyìí. bàbá tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ń bọ̀ wá yá òun náà láyé lọ sí òsì ohun tí ò ní kú láyé ń gbà tóun náà ti wá ń fura pé ọjọ́ òun ń tó bọ̀ kẹ́ ẹ mọ wu agbára tọ́lọ́run gbé fún kèfèrí wọ́n ní bàbá ni wá ní chain kan tó fi kọ́ báyìí bàbá ni wá rí chain òun pé àsìkò òun ń tó bọ̀ òun tiẹ̀ fẹ́ mọ bí tóun ó dé sí gan bàbá ni wá mú chain òun lọ́wọ́ fi na ilẹ̀ pa ilẹ̀ wa lanu ilẹ̀ lanu ọ wá yọjú wo ọ wá rí tí náà ń jò pé ṣébi tó wọ́n parí ẹ̀ sí ni. afa yìí lilladhina hasanu. lilladhina hasanu al-husna wa ziyadatun wala yarhaqu wujuhahum qatarun wala zillatun ulaika ashabul jannati hum fiha khalidun. wọ́n nígbà tí bàbá ní tó rí i pé tóun bá kún bí òun lọ nìyí ó tún wá fi ẹ̀wọ̀n òun ó tún wá fi nalẹ̀ padà ilẹ̀ wa panu dé ọwọ́ ní tó bá rí bẹ́ẹ̀ òun ọ̀wá ní kú bẹ́ẹ̀ òun ó tún change system òun wọ́n ní njọ́ tí ó wá jáde láyé òjò ńlá wa rọ̀ òjò náà rọ̀ buhaya àgbàrá òjò òun ló wá gbé bàbá òun lọ kí làtúbọ̀tán rẹ̀ ìjà rí àwọn ọmọ rẹ̀
ìjà àwọn ọmọ rẹ̀ tí ń bá ń sìn bẹ láyé ǹjẹ́ wọ́n lè yọjú. ẹ jẹ́ àṣẹ dáadáa ṣe rí àtúbọ̀tán àwọn èèyàn ń wá sára àdúrà ń bẹ ń bẹ lóòótọ́ o a máa fi kó ṣiṣẹ́ tọ́ ọ bá ti ní nǹkan mẹ́rin tá a fẹ́ kà yìí àsìkò sì ń bẹ ńlẹ̀. alákọ̀ọ́kọ́ àtẹ̀kíwá bẹ̀rù ọlọ́run ìyáálé àtìyàwó ẹ bẹ̀rù ọlọ́run o lára ọmọ orogún rẹ̀ lára orogún rẹ̀ fún rẹ̀ ìyàwó àtọkọ ẹ bẹ̀rù ọlọ́run torí àtúbọ̀tán ń bẹ o. ẹlẹ́ẹ̀kejì òun ni àlẹ́ amalu sọ́ọ́líwù iṣẹ́ téèyàn bá ṣe yìí máa tọ́ àtúbọ̀tán ni. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àlẹ́ kólókólẹ̀ àzánù kéèyàn wá níwà rẹ̀ dá níwà. ìròyìn bàbá wa Sheikh Ibrahim ni wọ́n ń ròyìn yìí wípé bàbá wọn a máa jẹnra wọn ń pàtó rẹ fẹ́ lómi àwọn ó fòrò ara wọn dun ẹni ẹlẹ́ni nínú àṣẹ gbogbo ìwúgbé. ẹlẹ́ẹ̀kẹrin lọ́sẹ̀sẹ̀ tó wá kan àdúrà pé ọlọ́run jàtúbọ̀tán ìwà ó dá ìwọ wá dúró sí di àdúrà ò sí sẹ́tọ̀ torí báyìí àtúbọ̀tán bàbá wa ti dá ojú wọn dá ẹ̀yìn wọn dá nítorí wọn ń dá ọlọ́run jẹ́ ọmọ dá sí. àmín. àti òun náà lè ka dàn zakari arọba horobi abunle mẹladun kazori yatantọ yìí bàtàn ẹnẹkazẹmí ọlẹ́àlẹ́ ẹ̀rí èèyàn máa fi wọ́n bá dáa tọrọ ẹni wọ́n bá láyé fọlẹ́ ẹnìkan tọrọ kò gbọ́ Yorùbá tó ní òun bẹ́ẹ̀ yẹn bá débi tọ́ da èèyàn fi tọrọ ọba tó ṣe tàwọn ìyá wa báyìí gbogbo ẹ̀yin ọmọ wọn ọlọ́run títí yín ní orí báyìí. àmín. wá wọlá pé inú àwa dùn sí ohun tọ́lọ́run ṣe fún yín títí wa ní orí báyìí. àmín. tọ́ra àwọn ànábì náà sunkún ẹ̀yìn báwo la àfa òṣè wa ní sunkún ẹ̀yìn wáyé ní fitumọ̀ wálé àmì wàrà yìí ẹ̀yìn lágbà ọba tó bá bàbá wa ṣe Ibrahim ṣe bó ṣe rí yìí ọlọ́mọdé ọba jẹ́ o. àmín. ọlá Al-Qur'an lọ́dọ̀ ọlọ́run torí àsìkò kájọ ké Suratul Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين واهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. شيخنا آدم علوري شيخنا آدم علوري شيخنا آدم علوري رحم الله العلوري رحم الله العلوري Sheikh Adam al-Alori Lawul al-Alori Sheikh Adam al-Alori Shasharikon thumma garban Shasharikon thumma garban zikiru Adam al-Alori Rahima Lawul al-Alori Sheikh Adam al-Alori. Bàbá wa gba ọlọ́kọ́ ọlọ́run tí ó ṣe yín ní insanan wa ainal insan gbogbo insan kọ́ ni ainul insan ìyàtọ̀ nbẹ̀nbẹ̀ tọ́ bá gbọ́ ainul insan ojúlówó èèyàn nù ni ọlọ́run tó pé yín ẹ̀dùn orí ẹ̀dúró dáadáa ní èèyàn ọlọ́run tún wá fún yín ní lisan àfọwọ́ ní lisan olfata nisfun wa nisfun fuaduhu. Falam yabqa illa suratul lahmi wad dami ọlọ́run tó pé yín tányányá ọlọ́run dákun má ṣàjẹ́ yín pẹ́ irú yìí tọ́lọ́ ṣe fún bàbá wa Ibrahim Bukhari yìí ó dá mi lójú pé yín náà ń fẹ́rù ẹ̀ ọlọ́run má ṣàbà ṣe fẹ́ yín náà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. mo fẹ́ gbádùn bàbá wa Jakmal dáadáa mo sì mọ̀ pé mo ti fẹ́ gbádùn wọn gbogbo àwọn jàmáà náà fẹ́ gbádùn wọn àmọ́ bàbá ẹ dákun torí ọlọ́run torí náà bá ti rí bàbá Jakmal gbogbo tí ń bẹ lára wọn ní sọ̀rọ̀ ìjókòó bàbá ń sọ̀rọ̀ fìlà wọn máa ń sọ̀rọ̀ nínú tí máa ṣèyàn lè mọ̀ lọ́dọ̀ bàbá Jakmal ni wípé ibẹ̀ náà ni mo ń lọ bàbá mo fẹ́ tọrọ ìyọ̀ǹda lọ́dọ̀ wọn ni ní kí bàbá ó wọ agbádá bàbá àwọn ni wọ́n ní fálísàfà pé aṣọ ńlá kọ́ léèyàn ńlá etí ń bá ń bẹ lára rẹ ni yóò jẹ́ káwọn èèyàn máa pè ọ́ léèyàn gbogbo ibi tẹ́ ń lọ bẹ́ẹ̀ ti ń lọ ní ẹ̀sìn kàbùkù rí bàbá Jakmal ọlọ́mọdé kàbùkù láíláí ṣe àmì fún wọn ni àmín. mo tọrọ ìṣẹ́jú díẹ̀ lọ́dọ̀ yín mo fẹ́ gẹ́gẹ́ bí àwọn baba al-Mukhtaru ayakumullah masha Allah baba Akéwùgbèmí
naam baba Al-Mukhtar ní ilé ni baba Ajakumelu wà pé a gbádùn yín ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin náà làwọn gbádùn ẹ dákun à ń fi yí àfi kí yín pé ẹ kú ìtòkó ẹ kú ìfarabalẹ̀ sínú ilé yín a lọ sọ́dọ̀ ìkànnì àwọn yín nílọrin àfọwọ́ akéwúlé wọ́n ṣe ṣàrítọ̀ kan fún baba Sheikh Ibrahim Bukhari.